fìbùkún f'Olúwa o gbogbo ayé, fìbùkún f'Olúwa ẹ̀yin áńgẹ́lì mímọ́. Fìbùkún f'Olúwa o gbogbo ayé, Ìbùkún f'Olúwa ẹ̀yin áńgẹ́lì mímọ́. Ìbùkún f'Olúwa o gbogbo ayé. Ìbùkún f'Olúwa ẹ̀yin áńgẹ́lì, ẹ̀yin èèyàn mímọ́. Ìbùkún f'Olúwa o gbogbo ayé. Ẹ̀yin èèyàn mímọ́, ẹ rí pé ó dùn gan. Wò òun náà ni ẹ ti gbọ́ yẹn, òun lẹ ti ń gbọ́ yẹn, òun lẹ ti ń gbọ́ yẹn. Fìbùkún f'Olúwa ni. àbí o fìbùkún f'Olúwa ni owó tẹ̀ ẹ́ póhùn tèmi ti há. Bóhun ẹ bá ti ẹ̀há náà ṣáàrípò kankan. Tàbá ní ká máa jó lọ, orin yẹn dùn, ó wọ̀ mí lákìnyẹmí ara. Evangelist, Lady Evangelist Victoria Ìfẹ́sànmí tí gbogbo èèyàn mọ̀ sí Unlimited Glory ló kọrin yẹn. Àwọn orin wọn tó pè ní fi ìbùkún fún Olúwa. Ẹ bá wọn fẹ́ pè wọ́n sí ìjọsìn yín ní ìsọjí lẹ fẹ́ ṣe ní òkú àgbà ní ìgbéyàwó ní, ẹ pè Lady Evangelist Ìfẹ́sànmí sórí àwọn nọ́mbà yìí 07034646855 tàbí 08039184456. Lady Evangelist Victoria Ìfẹ́sànmí, orin wọn wọ̀nyàn lákínyẹmí ara. Ẹ̀yìn la fi wọlé sórí ètò lónìí. Ìyẹn la fi wọlé sórí ètò lónìí. Bákan la ṣe dúpẹ́, la ṣe kíra wa ní ọ̀sẹ̀ tó kọjá wípé ó dìgbà, a tún pàdé lọ́sẹ̀ yìí náà nìyẹn. Ọmọọba Adéfọlájù Sàròmí, òun lèmi jẹ́ táwọn èèyàn ń pè ní Bọ̀bọ́ọ̀sì, the season MC náà rèé. Ṣé àlàáfíà làbá yín? Mo máa kí gbogbo ẹ̀yin ará ilé lẹ́ẹ̀kan sí o, bó ti yẹ pórin yẹn ló jẹ́ ń wọlé lẹ́ẹ̀kan. Wọ́n kí gbogbo ẹ̀yin ará ilé, ẹ kú bójú ọjọ́ ti rí, ṣàlàáfíà làbá yín. A kú orílẹ̀-èdè wa yìí, àdẹ̀kù ti aráfẹ́ra kù ti bàbá Jákàndé tó lọ, bàbá dàgbà. Àdẹ̀dúpẹ́ pé wọ́n gbégbé ayé eré, àrítọ̀rẹ́ sọ ń pa wọn. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé àwa tá kù láyé náà Ọlọ́run tún dá wa sí, ó jẹ́ ká tún di ọjọ́ òní. Orúkọ tèmi ò yí padà, bẹ́ẹ̀ ti mọ̀ tẹ́lẹ̀. Ọlájùmọ̀kẹ́ Akíọ́lá Debbie J yìí náà rèé. Màá ní èmi ohun wúrà yín tí wọ́n fẹ́ máa bá mi drag ẹ̀ tó ọ̀dẹ̀ lè rí drag èmi rèé lórí ètò ó kàn mí ó kàn ẹ́. Ó kàn mí ó kàn ẹ́. Kì í ṣe bí ìtàgbò, kì í ṣe wo àgbò àbí wo màálù. Tó bá sọ pé ó lọ kàn mí sìn kókó tẹ́ ní kàn wá pa, kò ní kàn wá pa lágbára Ọlọ́run ọba. Adébọ̀lájù náà nígbà yín sọ̀rọ̀ yìí, wọ́n náà ló lé Queen of Africa. A dúpẹ́ pé àtúpàdé lọ́sẹ̀ yìí. Kí làwọn kan tá a fẹ́ ṣe ká ìtì padà sórí ètò wa. Káàtì ẹ̀ tó sọ tá a fẹ́ ṣe lónìí. Ẹ̀wọ̀n pé láwọn kankan tá à ń bá bọ̀ lọ́sẹ̀ tó kọjá. Tá a ní káwọn èèyàn bá wa dá sí lórí ọ̀rọ̀ CDA wa, àwọn agbègbè ìdàgbàsókè wa kọ̀ọ̀kan. Pé báwo làwọn alága agbègbè ìdàgbàsókè wa ti. 2 years diploma course. Ètò ẹ̀kọ́ olópin ọ̀sẹ̀ part-time study. Má fi ìgbàgbọ́ rẹ dọ́là o. Yára wá gba fọ́ọ̀mù tirẹ̀ pẹ̀lú ẹgbẹ̀rún 3 péré 3,000 naira. Ní Devoka Media Studio, nítorí pé ètò ìgbẹ̀kọ́ máa bẹ̀rẹ̀ láìpẹ́ jọjọ. Ṣùgbọ́n wọ́n gba fọ́ọ̀mù tirẹ̀ lóṣù yìí o kí o tó tán. Ní nọ́mbà 114 Ìgbọ́pá Road ní ẹ̀gbẹ́ ilé epo òdòdó, Abúlé Èkó Ìjẹdẹ, Ìkòròdú lẹ́kọ̀ọ́. Tàbí kí ẹ pè wọ́n lórí ẹ̀rọ 081-069-33973 080-528-92312 tàbí 070-146-38047. Bí o bá lẹ́bùn tẹ́lẹ̀, bí ẹ̀kọ́ kún. Ọmọ alájẹ a tún ti padà dé láti ọjà. Ṣorí nǹkan tí mo rà bọ̀ látọjà mi ní fún ẹ̀jẹ̀. Wọ́n ti gbọ́. Mi ní fún ẹ̀jẹ̀. Wọ́n ti gbọ́. Ilé ìwé wa tá a polówó òun, ẹjọ́ gbogbo ìwọ tó o bá ní ọmọ nílé lẹ́gbẹ̀ẹ́ ní ilé yín àbí tẹ́lí àwọn talented artists. Tẹ́ rí pé ó ní ẹ̀bùn. Ó lẹ́bùn ọpọlọ, bóyá ṣe ní eré ṣíṣe ni, orin ló mọ̀ ọkọ ni, ijó ló mọ̀ ọjọ́ ni. Ẹ wá gba fọ́ọ̀mù fún. Ẹ gba fọ́ọ̀mù fún. Ẹ má jẹ́ kí ẹ̀bùn ẹ̀ yẹn kó kú. Ẹ bá ẹran ẹ̀bùn ẹ̀ lọ́wọ́ kó lè bá di. Àwọn èèyàn wa tó di ńlá lónìí, èmi ní Fúnkẹ́ Akíndélé ta máa ń pariwo tí wọ́n bá ran ẹ̀bùn ẹ̀ lọ́wọ́. Bẹ́ẹ̀ ni táwọn kan ò bá ràn lọ́wọ́ kò ní débi tó dé lónìí. Gbogbo àwọn tá a mọ̀ lónìí, gbogbo àwọn AY comedy wa, èèyàn kan náà ló máa ran ìràn wọn ló máa ràn wọ́n lọ́wọ́. Nǹkan náà ti bẹ̀rẹ̀. Ẹ jẹ́ káwa náà ká ran àwọn ọmọ wa lọ́wọ́. Ká fi oníjó ńkọ́ tí wọ́n mú nígbà yẹn tó gba world record. Ó ní nǹkan tó ti bẹ̀rẹ̀. Ẹ jẹ́ ká ran gbogbo wọn lọ́wọ́. Lọ́sẹ̀ yìí àgbéyẹ̀wò wa ní ọ̀sẹ̀ yìí
ó yá bá mi ka àgbéyẹ̀wò wa. Kò sí nǹkan púpọ̀ náà tá a fẹ́ yẹ̀ wò ọ̀rọ̀ tó kàn mí tó kàn ọ́ tá a fẹ́ sọ lónìí ò ní ọ̀rọ̀ àwọn ọmọ wa. A gbọ́ pé ìjọba ti ṣe òfin pé kí àwọn olùkọ́ má máa na àwọn ọmọ mọ́ nílé ìwé. Ńgbà tẹ́mi wá gbọ́ rẹ̀ mo wá wò pé òfin olùkọ́ máa na ọmọ yìí ó ti pẹ́ ṣùgbọ́n èmi kàn wá wò kàn wá mo ṣẹ̀ṣẹ̀ wá ríro náà ni pé tá a bá wá na àwọn ọmọ mọ́ àǹfààní wo la wá máa rí ń bẹ̀ àbí àwọn àléébù wo àbí àwọn nǹkan tí ò dáa wo ló máa ti ẹ̀yìn ẹ̀ jáde torí mi wò pé nígbà tí wa táwa wà níléèwé ẹgbà yẹn lásán tán bá fi nà wá yẹn ọ̀pọ̀ wa tó yẹ pa fẹ́ràn ká máa pẹ́ jí kí á la máa tètè jí pé mo gbọ́dọ̀ dé iléèwé láago báyìí mo gbọ́dọ̀ ṣe olùkọ́ mi tí mi bá ṣiṣẹ́ mi dáadáa ó máa nà mí o ìbẹ̀rù yẹn wà lára wa ṣùgbọ́n tá a bá wá ní ká má na àwọn ọmọ mọ́ a máa pẹ́ tí máa kú débẹ̀ náà tó bá wù mí ni mo lè ṣe tíṣà mi òkùnkùn ní bá mi wí mi wò pé bóyá àwọn àǹfààní tó máa wà nú ẹ̀ lè má bóyá ó ní nǹkan táwọn ìjọba rí ṣá o tí wọ́n fi rò pé kán má nà ọmọ mọ́ o. lọ́dọ̀ tèmi lóòótọ́ ìjọba rí sọ wípé kán má nà ọmọ mọ́ ṣùgbọ́n àwọn Yorùbá ló lọ ló bọ̀ Yorùbá ní pé àyà wèrè àyà ọmọdé báyìí òun ló dì sí ẹgbà sí ní ìdájọ́. òwe Yorùbá gan kọ́ ló sọ bẹ́ẹ̀ ó wà nú ìwé mímọ́ ó wà nú Kùránì ó wà nú Bíbélì. ṣùgbọ́n àyà rẹ̀ lọ́mọdé dì sí ẹgbà la máa fi wá yọ ṣùgbọ́n gbàtọ́ wá ní ká má fi ẹgbà yọ ọmọ yìí báwo ló ṣe máa wá rí ṣe rí pé àwọn ọmọ tíjọba ń sọ pé kọ́ńtì ẹ̀ máa ń nà ọmọ yìí wọ́n máa ń nà wọ́n ọmọ yìí wọ́n wá ń ya ìpátá sí ìmí inú wọn wà ní gbọ́rọ̀ wọ́n sọ wípé nítorí wípé òfin òkè lọ́hùn tíjọba ti ṣe ó báni lórí tíṣà wọn torí náà àwọn máa ṣe nǹkan táwọn ṣe ìgbà tí wọ́n ti rí wọn nà mọ́. ṣùgbọ́n láti bẹ̀ àwọn nǹkan burúkú míì ló wá bẹ̀rẹ̀ sí ní bí kalẹ̀ ìjọba tó dẹ̀ pé kán má nà wọ́n mọ́ lóòótọ́ ìjọba rí sọ. ọ̀pọ̀ gbà náà èmi tó ní ìjọba ti rí sọ yẹn ó lápẹẹrẹ kan tèmi àtúnwá sọ ó nílé ìwé kan gbà kan tó yẹ pé mo mọ olùkọ́ kan bẹ̀ olùkọ́ yìí tí àwọn ọmọ ẹ̀ bá ti kọ́ tó ti kọ́ wọn á nítorí pé wọn tètè mọ ohun tóun sọ á wá fi etí á fi gbé ọmọ yìí sókè tó bá ti wá fi gbé sókè á wá jọmọ́lẹ̀ gbí. ara àwọn tíjọba ń sọ nìyẹn egun ọmọ wa súnkì sínú. ó parí. ó ní ìgbà tí mo fi gbọ́rọ̀ yẹn síṣe ni òbí ọmọ yẹn wá bàjà pé ṣe ni ọmọ òun ò lè nàró dáadáa mọ́ngbà tó máa fi délé mọ́ ọba ìpè irú ìbínú wo lolùkọ́ ọba àbí débi pé kó lu ọmọ lálùkì sínú ìyẹn burú jù o táwa wá ní pé wọ́n sọ pé kó olùkọ́ má na ọmọ mọ́ mo fẹ́ lè sọ pé torí ìdí èyí gan bá jẹ́ mi ni màá ní kó má na wulẹ̀ na ọmọ mọ́ olùkọ́ ti na èmi pàápàá èmi gangan olùkọ́ ti nà mí rí ní skul tó yẹ pé ẹ̀yìn ẹsẹ̀ mi báyìí ó ya ni ẹ̀jẹ̀ bá bẹ̀rẹ̀ sí níbẹ̀ nígbà tí mo délé báyìí bàbá mi Owólọlá Owólọlá ọmọ ẹni abíire ó bá dìde ó di kìsàkìsà níṣọ́ ń bẹ̀ níṣọ́ bá a ṣe létí tí a tún ṣe ń kọjá bọ̀ nìyẹn dáàdi mi bá àtàkì ẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ní ibẹ̀ dáàdi mi pé òun ṣèṣì ni ọ̀pọ̀ tíṣà ni ò tiẹ̀ ní bẹ̀bẹ̀ rárá gbogbo orú àwọn ànàpá ànàkì yìí òun níjọba fi sọ wípé kọ́ máa nà ọmọ mọ́ ṣùgbọ́n ìwọ̀ntúnwọ̀nsì ló yẹ kí èyí tíṣà pàápàá kẹ̀ máa ṣe ṣùgbọ́n kí ni àwọn ohun àléébù má nà ọmọ mọ́ yìí tí ó ń dá sílẹ̀ ní ọ̀dọ̀ àwọn olùkọ́ àbí lára àwọn ọmọ. oríṣiríṣi ọ̀nà gẹ́gẹ́ bí àwọn tó bá lọ sẹ́kọ̀ọ́ lé olùkọ́ olóríṣiríṣi ọ̀nà téèyàn fi ń bọ́mọ wí o kò dìgbà tó bá yẹ gbà o ọ̀pọ̀ ọgbà tó yẹ pé wàá fún ọmọ ní àwọn nǹkan kan láti ṣe tó yẹ pé tó bá dọjọ́ kejì ọmọ yẹn ò ní gbìyànjú àti ṣe tó ṣe tí ò fi bá wí lánàá mọ́ o bóyá o ní kó fa etí ẹ̀ kó máa mu sìgá ọ̀bọ ni àbí kó máa bẹ̀rẹ̀ sí ní máa pọ́ táyà oníbàṣe máa ń pè ń gbà yẹn wàá máa kúrú ni wàá máa ga ni wàá máa kúrú wàá máa ga kò dìgbà tó bá kẹ́gbà àbò tó yọ lójú torí mo ti gbọ́ tíṣà kan rí tán ló na ọmọ tójú ẹ̀ fọ́ àìmọye torí ẹ̀ tá a bá fún wọn ní àwọn punishment tó wí náà tá a bá wọn wí lọ́nà míì láì lo ẹgbà náà ọmọ á sì mọ̀ pé wọ́n ń bá wọn wí ṣùgbọ́n èmi wá wò pé má mọ́ fọwọ́ kàn wọ́n rárá yìí àǹfààní wà ń bẹ ewu dẹ̀ tún wà ń bẹ pẹ̀lú. ojú wo ni wọ́n fi wò ó ẹ ṣe àtẹ̀jíṣẹ́ yín sí orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 07014638047 lẹ́ẹ̀kan sí 07014638047. àtẹ̀jíṣẹ́ nìkan ni àníkẹ́ ẹ pé o ẹ má pe nọ́mbà yẹn o ẹ má pè o lórí WhatsApp ẹ má pe nọ́mbà yẹn. à ń bọ̀ ẹ jẹ́ ká délé ajé nítorí pé ọmọ alájẹ ni wá. olùṣe yìí o. èmi ò rí irú eléyìí rí o a ti ń ṣe sinimá lágbàáyé ọjọ́ pẹ́ sinimá eléyìí àrà ọ̀tọ̀ ni sinimá eléyìí kan tó sì ṣe èèyàn mọ́kànlá 11 character. ẹ̀gá dẹ̀ ń ké tọ̀tọ̀tọ̀tọ̀tọ̀ àwọn èèyàn ò gbọ́ tẹnu ẹ̀gá ṣùgbọ́n tí ẹ̀gá ń sọ ó yé o. bó
kósà ó kó sómi o. discover your talent. adéfọlájú ọmọ sàrùmí orílẹ̀ yìí ṣe jọ òun nìkan ló ṣe òde pa gbogbo òun nìkan ló ṣe ìyálíwẹ̀ òun náà ló ṣe dẹjọ́ tó fúlù. ó dàbí kòtòkòrí. bàbá súnmù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ olùṣègùnmi sinimá tó kọ́ ọ̀dọ̀mọdé tàgbà lọ́gbọ́n full of suspense tragedy comedy àkọ́kọ́ irú ẹ̀rí lágbàáyé tí a ò ní rí ẹni méjì lápapọ̀ látọwọ́ Sàrùmí Royal Communication. ẹ kú ojúlọ́nà fún ìbéèrè tàbí ìwádìí iṣẹ́ yìí ẹ pè ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn lórí 080-294-80353 or 080-568-92312. ó ń bọ̀ lọ́nà dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀. Watch out! ẹ̀yin èèyàn wa ọmọ alájẹ ni wá wàràwàrà lọ́jà wa sì ń tà tó kó bá fẹ́ káwa náà gbé káfi tiwa gbé tiẹ̀ lárugẹ kábẹ́ polówó ọjà oníléeṣẹ́ ńlá lẹ́yìn oníléeṣẹ́ kéékèèké ẹ wá bá wa dòwò pọ̀ níléeṣẹ́ rédíò Divoka àwa máa polówó ọjà yín wàràwàrà ni àwa lọ́mẹ́ta ń tà kọ́mọ ẹranko ní ìtòta tiẹ̀. ìjẹ́dẹ́ la fi kalẹ̀ sí ní Divoka rédíò Divoka studio ní 114 Igbọ́pa road abúlé Èkó ìjẹ́dẹ́ ibẹ̀ la fi kalẹ̀. Tẹ́ bá wá ní ohun tẹ́ fẹ́ bi wá tẹ́ wò pé báwo la ṣe lè bá àwọn èèyàn yìí sọ̀rọ̀ ẹ lè pè wá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 08052892312 lórí pé ẹ fẹ́ polówó ọjà yín ni àbẹ́ fẹ́ mọ̀ sí nígbà ẹ ṣe lè bá wa dòwò pọ̀ ẹ pè wá lẹ́ẹ̀kan sí 08052892312 bẹ́ẹ̀ bá dì ṣe ń gbọ́jà yín wá ẹ kúkú ní kábàámọ̀ pé bá wa dòwò pọ̀. gbogbo ẹ̀yin oníléeṣẹ́ ńlá ẹ̀yin kéréje ẹ̀dà gírígírí wá gbogbo ẹ̀yin onílé ìjọsìn náà tó bá dọ̀tẹ̀ tó ń bọ̀ a ní àlejò lọ́sẹ̀ yìí ṣùgbọ́n tó bá dọ̀tẹ̀ tó ń bọ̀ ẹ jẹ́ kí a bẹ̀rẹ̀ sí ní wá a máa gbà yín ní àlejò ẹ wá sọ ń tẹ̀ ń tà fáráyé báyìí abala tó kàn òun náà ni abala ẹ̀fẹ̀ lágbo ẹ̀fẹ̀. inú mi máa ń dùn ní tó bá ti lágbo ẹ̀. ǹjẹ́ ẹ ti gbọ́ ǹjẹ́ ẹ ti gbọ́ àmì pékinì wípé Yorùbá ló sọ̀rọ̀ tó pòwe kí ló wí Yorùbá ní pé ilé làwò parí ẹ̀ ká tó sọmọ lórúkọ irọ́ ló pa ǹjẹ́ o ti gbọ́ pé kí ni wọ́n ní pé ilé làwò ká tó sọmọ lókò pa ó ti ti dá ǹjẹ́ o ti gbọ́ pé kí ni wípé nínú orúkọ Yorùbá tí àwọn Ìgbò bá máa pè nínú orúkọ àwọn Ìgbò tí Yorùbá bá máa gbọ́ báyìí bí èpè báyìí ni máa ń jọ lójú àwọn ọmọ Yorùbá tó bá ti ń sọmọ wọn lórúkọ yẹn àwọn Ìgbò wà á máa gbọ́ chibike chibishi onyanchi onyara onyawere onchereche onyengi onsebuke onyoshi olóṣì onṣiere Ọlọ́run ní ká ọmọ wa ó ṣe èrè o ìjọ ti gbọ́ wípé àwọn ọmọ wa báyìí wọ́n mọ àdúrà ṣe púpọ̀ ẹjọ́ nítorí Ọlọ́run. ẹ káàbọ̀ padà sí orí ètò wa ètò yín ètò gbogbo ọmọ Nàìjíríà tí a pè ní ó kàn mí ó kàn ẹ́. èyí tá a ti mú wá lónìí ó ti dùn gbọ́ngbọ́n ó ti ní gbọ́ngbọ́n nú wípé kí ni nǹkan tí a rí sí mánà ọmọ mọ́ tí òfin tí ìjọba ṣe lórí àwọn ọmọ iléèwé wa ojú wo lẹ́yìn fi wò ó ṣé àǹfààní tó wà nú ẹ̀ ṣó ju ewu nú ẹ̀ lọ ni àbí ewu tó wà nú ẹ̀ ló ju àǹfààní nú ẹ̀ lọ. ẹ̀yin olùkọ́ ẹ má gbàgbé ẹ tẹ àtẹ̀jíṣẹ́ ẹ WhatsApp wa. ẹ jẹ́ ká gbọ́ lórí nọ́mbà yìí lẹ́ẹ̀kan sí 070-146-38047. tí wọ́n bá fẹ́ ṣe tó bá fẹ́ ṣe ìgbéyàwó ẹ̀yin tẹ́ fẹ́ ṣe ìgbéyàwó ẹ̀yin tẹ́ fẹ́ ṣe ohun dáadáa ẹ fẹ́ ṣe ọjọ́ ìbí àwọn nǹkan rere abẹ́fẹ́ ṣe òkú àgbàlagbà ẹ̀yin ẹ pé bọ̀bọ̀ àbáwọn iléèwé gan tó bá fẹ́ ṣe end of the year party wọ́n wá nílò MC tó yanrantí èyí ṣáà ti máa ránṣẹ́ pé bọ̀bọ́sì èmi ni mò ń sọ̀rọ̀ yìí ẹ pè mí síbi ìnáwó yín nọ́mbà tẹ́ fi pè mí òun náà ni 08052892312. tó bá wá jẹ́ pé káfí tiwa gbé tiyín lárugẹ ni alága dúró alága jókòó kábàáyé mú ọjọ́ ìgbéyàwó yín kó dùn kó ní gbọ́ngbọ́n nú ẹ pè mí Ọlájùmọ̀kẹ́ Akínọlá Debi J sórí nọ́mbà yìí 081-069-33973 lẹ́ẹ̀kan sí 081-069-33973
33973 yẹn náà ń pè ní alága tó gbáskì. tó gbáskì a máa fẹ́ lẹ́yìn iṣẹ́ lọ tó bá tún dọ̀tẹ̀ tó ń bọ̀ a ó tún máa fèrè pàdé lágbára ọlọ́run ọba a ó máa bẹ ọ̀bẹ ní ibẹ̀ṣù àtẹlẹsẹ̀ a máa bẹ̀nà ẹ̀ ń bá ní a máa bọ̀ nìkan la ọ̀ní débẹ́lá ṣe Èdùmàrè ó dàbọ̀ nítorí pé kí ni ọmọọba Adéfọlájù Sàrùmí lèmi jẹ́ èmi ni wọ́n náà lé Queen of Africa ọ̀párùkù of Lagos State ìfàlànà àdínì àpòsí àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ ọ̀bọ́ọ̀sì ọmọ àjẹ̀dẹ̀lú àṣà ọmọ ẹ̀mí èmi lọ́mọ Èkó. ẹ káàbọ̀ ẹ̀mí a máa wí pé àwa la máa wá ẹ̀yin la máa bá Ọlọ́run ò ní fi kú tó yápẹ́ nìkọ̀ọ̀kan wa Ọlájùmọ̀kẹ́ Akínọlá Debbie J ló ń dágbére pé láyọ̀ àlàáfíà látún fi pàdé. ire o.